mi ò rorí sọ kí wọ́n má jẹ́ kí ìtàjẹ̀ sílẹ̀ wà ní títí wọ́n máa fi parí ìfẹ̀hónú ìhàn yìí. Torí tí èèyàn kan bá ṣubú, bóyá sójà, bóyá àmì, bóyá ẹnikẹ́ni ló bá yìnbọn pa ènìyàn tàbí wọ́n bá da fitíà gáàsì dàrú, Ọlọ́run lòun máa bínú o. Mo ń gbọ́ bàbá. Mósè ilẹ̀ Yorùbá òun ni Sunday Igboho. Ẹ̀rọ náà òun ni bàbá Bánjí Akíntóyè. Àdúrà ní ká fi ran Sunday Igboho lọ́wọ́ kó dé ilẹ̀ ìlérí. Àdúrà ní ká fi ran ewúrọ̀ ọ̀nà arọ́ ní ẹ̀ lọ́wọ́ bàbá Bánjí Akíntóyè kan kó wa dé ilẹ̀ ìlérí. Àwọn lọ́lọ́run rán. Mo sọ eégún tó máa ṣe bí ilébe ò sí. Ìfẹ̀hónúhàn ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nígboro tí wọ́n pè ní End Bad Government. Ó ti bẹ̀rẹ̀ báyìí o, ṣùgbọ́n ìràwọ̀ Yorùbá á tọ̀ àgbà wòlíì lọ. Bàbá sọ̀rọ̀, bàbá ní ìkìlọ̀ lélẹ́yìí ó lágbára. Ìkìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìkìlọ̀ fún àwọn ọ̀dọ́, ìkìlọ̀ fún àwọn sẹ́nẹ́tọ̀ àti gbogbo àwọn olóṣèlú tí wọ́n ń ṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá ní àwọn ń tẹnu mọ́ pé Olúwa sọ fáwọn wípé ẹ ò gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ ọ̀dọ́ kankan sílẹ̀ nínú ìfẹ̀hónúhàn yìí nítorí pé ebi àgàjà fọwọ́ mẹ́kẹ́ ó ń bá gbogbo aráàlú jà. Ẹ wá gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ bíi méje tí bàbá yìí sọ nípa olóyè Sunday Igboho, nípa Bọ́lá Ahmed Tinubu, nípa Yorùbá Nation àti nípa ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ wo èmi nìkan kọ́ òun gbọ́ ẹ má jẹ́ ń gbà wá lásìkò, ẹ jẹ́ gbọ́ nǹkan tí àgbà wòlíì yìí sọ. Bàbá ẹ káàbọ̀ sórí ètò wa lónìí, gbogbo ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ yín sà. Bí gbogbo wa ti mọ̀ pé oṣù ìkẹjọ oṣù àlejò ni. Bí tá a bá sì ti ń gba àlejò, onírúurú àlejò ní kọ́lọ́ má jẹ́ àgbà àlejò ọ̀ràn. Àmín. Bàbá wa ni mo kọ́kọ́ fẹ́ bá. Bàbá wa ààrẹ onínúure, ààrẹ kí wọ́n bá mi kìlọ̀ fún mi ní omi òrórí sọ o. Mi ò rorí sọ kí wọ́n má jẹ́ kí ìtàjẹ̀ sílẹ̀ wà ní títí wọ́n máa fi parí ìfẹ̀hónú ìhàn yìí. Torí tí èèyàn kan bá ṣubú, bóyá sójà, bóyá àmì, bóyá ẹnikẹ́ni ló bá yìnbọn pa ènìyàn tàbí wọ́n bá da fitíà gáàsì dàrú, Ọlọ́run lòun máa bínú o. Tí wọ́n bá pa èèyàn kan ní gbogbo orílẹ̀-èdè àgbáyé yìí tàbí wọ́n lọ gba ọ̀nà ẹ̀yìn láti lọ pa ènìyàn, ṣe mọ̀ pé eléte ni ìjọba tá a ní. Tí wọ́n bá dójú sọ èèyàn kan, wọ́n wá lọ pa mọ́lé nítorí ìfẹ̀hónúhàn yìí. Olúwa ní òun máa, ohun tó òun ti ń bínú sí tẹ́lẹ̀, òun máa fi hàn kíákíá. Ẹ rántí iṣẹ́ tó ṣe ní Sọ́dọ̀mù àti Gòmárà. Ẹ rántí iṣẹ́ tó ṣe. Ọba tó lè sọ òkun di ìyàngbẹ ilẹ̀. Bàbá ẹ bá mi kìlọ̀ fún wọn, àkókò yín ò ní bàjẹ́. Ẹ ó ṣe àṣeyọrí. Ìkìlọ̀ mi àkọ́kọ́ nìyẹn. Bàbá olóòtú. Bàbá. Olúwa sọ fún mi pé bí a bá rí ẹnikẹ́ni tó sọ ìwọ́de ìdí olè, yálà èèyàn rí tàbí èèyàn rí, Olúwa ló máa pa wọ́n rẹ́ tìrantìran. Mẹ́ ò gbọ́ yín bàbá. Bí ènìyàn kan bá sọ protest yìí tó sọ dolè, tó sọ di olè, ẹ rántí Ákánì. Ẹyọ aṣọ kan ló jí mú o. Wọ́n sọ̀kò pa ni o. Nínú Bíbélì, ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwọ́de, ẹ ṣèwọ́de. Ẹ jẹ́ kí ìlú mọ̀, ẹ jẹ́ kí ayé mọ̀ ohun tó ń ṣẹlẹ̀. Pé ìpànìyàn ti pọ̀jù lórílẹ̀-èdè yìí. Olúwa sọ wípé ẹ̀jẹ̀ wọn kígbe. Bàbá ní ọ̀la, níwájú ẹni tó ní dá mi tó láyé àti ọ̀run, mo rí pé ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní lanu nínú ìṣípayá mi.
àwọn òkú ń jáde ń bẹ̀. Olúwa ń sọ pé àwọn tí wọ́n ti fi ìbọn pa tí wọ́n ti sọ sódò wọ́n máa pẹ̀lú ṣèwọ́de lọ́la o. Gbogbo àwọn tí wọ́n pa ní Ọ̀wọ̀ wọ́n máa pẹ̀lú ṣèwọ́de o. Gbogbo àwọn tí wọ́n pa ní North òkú wọn máa dìde bí èèyàn. Tune into culture on Facebook Live. Expressive culture, visual culture, maker culture. You can find all the inspiration you crave on Facebook Live. See what you'll discover. Download Facebook. Orí bí sójà bá yìnbọn pa èèyàn kan níbi tí wọ́n bá wà, ṣé mọ̀ pé wọ́n ti di afẹ́fẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí tí ó sọnù ní mọ́ níbà o. Olúwa sọ fún pé a ti pín Nàìjíríà ó lè mú ní kóyákóyá o. Ohun tó yẹ ká fi ẹ̀rín àtayọ̀ ṣe kó má bàa jẹ́ wàhálà ni ó ṣẹlẹ̀ o. Ni wọ́n padà já sí. Ni ó padà já sí. Ká má rí ẹnikẹ́ni tó máa jalè. Ká má rí ẹnikẹ́ni tó máa lóhùn alágbára wọn onímọ́tò wọn mọ onímọ́tò wọn mọ ní kẹ̀kẹ́. Pé òun fẹ́ lọ gbá. Ẹ má fún wọn ní àbẹ̀tẹ́lẹ̀ láti gbógun ti ọ̀la. Títí dórí ẹ̀yin bàbá wa. Ìṣẹ̀ṣe làgbà bí ẹ̀mí ti gbàgbọ́. Òru lóró ń jáde o. Tí èmi mọ̀. Orò ni òru ń jáde. Òru la ṣíkà ìkàwó la wá ń ṣe lọ́sàn-án tó máa farare lọ. Orò ìgbàlódé. Ẹ rántí pé tẹ bá lọ sóríta oríta ẹbọ ò sí ń bẹ̀ mọ́ o. Bí ebi ti ń pa àwọn tó ń jẹ ẹbọ lèbi ń pa àwọn tó ń ṣẹbọ. Ìṣẹ̀ṣe náà ni o. Ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ẹ má fi ìṣẹ̀ṣe wọ́lẹ̀ o. Ẹ má fi ìṣẹ̀ṣe wọ́lẹ̀ o. Kí àwọn ẹlẹ́sìn tó ń sọ pé kò sí ìṣẹ̀ṣe kan má bàa bẹ̀rẹ̀ sí ní gùn yín kàṣàkàṣà. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lólóyè lólóyè, ẹ fà àwọn oníṣẹ̀ṣe létí mọ́ra. Gbogbo wọn tó tẹ̀lé ń jọ́ tẹ́ ń gbé ètùtù kiri, wọ́n máa pẹ̀lú àwọn tó máa ṣe wọ́de o. Bẹ́ẹ̀ni. Wọ́n máa pẹ̀lú o. Tẹ́ ẹ̀ bá fẹ́ kí orílẹ̀-èdè yìí laná, ẹ má bà ìṣẹ̀ṣe jẹ́, ẹ má bà ẹ̀sìn jẹ́. Ọlọ́run á bá di orílẹ̀-èdè yìí mú o. Àmín. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyè lóyè, ẹ̀yin gọ́vùnà, ẹ má ta ọmọ ìlú yín o. Wọ́n ṣe ìdìbò lọ́dọ̀ wa lọ́dún kan. Báyọ̀ kọ́ bá ní wọ́n ti gba owó ẹni tó bá fẹ́ jà, àwọn adarú ló bá fẹ́ dàrú mọ́ ní street ibi tó kọ́lé sí. Tó bá dọ̀la tí wọ́n bá fẹ́ ṣe du ipò kan, àwọn àdúgbò tó kọ́lé sí náà ló máa ṣùgbọ́ ẹ o. Bẹ́ẹ̀ni. Tó bá dẹ̀ ti pa ìkànnù wọn tàbí o ṣáládà tàbí olú náà tí o. Àgbà tó gbèbò ìkà ni ọmọ ẹ̀ á jẹ́. Ọmọ jẹ́ ń bẹ̀. Ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ẹ máa rántí o. Ọ̀pá àgbéléká ni protest ọ̀la o. Ọ̀pá àgbéléká ni. Tẹ̀yìn lójú o. Ẹni tó bá ṣeré mo rí àwọn tí wọ́n ti fìbọn pa. Àwọn tí wọ́n ti ṣáládà. Èmi wọ́n béèrè ìgbà tí mo rí pé ilẹ̀ ńlá nu omi ń jáde àwọn èèyàn jáde nínú omi. Ni bàbá kan sọ pé àwọn tí wọ́n ti pa nípa oró. Gọ́vùnà tó bá lọ́wọ́ sínú eléyìí láti pa èèyàn ó máa lé o. Yóò lé. Ẹ kọ sílẹ̀ ẹ̀kọ́ orúkọ mi tèmi bàbá má sọkún mọ́. Èmi ò wá láti bú èèyàn. Iṣẹ́ tí Ọlọ́run rán mi ni mo wá láti wá jẹ́. Torí bẹ́ẹ̀ bá jà lọ́la tàbí ẹni kí ìwọ́de tó parí ní Sókótó tẹ́ ẹ bá jà ní Kàfàǹṣà tẹ́ ẹ bá jà
ní Oǹdó tàbí Kwara lẹ bá jà tàbí Ìlọrin tàbí Ẹ̀gbá Àbẹ́kù. àbí Èkó, àkété arómi sálẹ̀ gbẹrẹgbẹ. Ẹ̀yin Yorùbá ẹ má bà ọ̀la jẹ́ o, torí Yorùbá ẹ fẹ́ ẹ̀kọ́ ó máa dá dúró. Owó àbẹ̀tẹ́lẹ̀ ẹ má gbà á, owó ẹ̀mí èèyàn má gbà á, owó tó yẹ kéèyàn 100 fi jẹun má jẹ́ kán kó fún ọ nìkan o. Ẹ má gbàgbé bí àwọn kan bá kóra wọn sí yàrá tó ń gbàdúrà pé kó má ṣe é ṣe, 100 kan bá kóra wọn jọ sí yàrá tó wọn ní kó má ṣe é ṣe, àwọn ẹgbẹ̀rún èèyàn ló ń gbàdúrà lébi ń pa o. Ọlọ́run dẹ̀ wọ́n ń gbọ́ ẹ̀mí kan lẹ olódodo. Bàbá Bọ́lá Tinubu ẹ fa àwọn òṣìṣẹ́ yín létí mọ́ra. Ìyẹn àwọn ọlọ́pàá sójà. Ọlọ́pàá sójà, àwọn ọmọ onímọ́tò. Àkókò àti tú àṣírí, àkókò káṣírí máa tú, káṣírí máa tú. Ó ti fẹ́ dópin o, àkókò ìdájọ́ ti bẹ̀rẹ̀ o. Inú ìwọ́de yìí ni ìdájọ́ máa bẹ̀rẹ̀ o. Ẹ̀san máa bẹ̀rẹ̀ sí ní ké. Gbogbo ẹni tó bá di ẹ. Ẹ má ti pè mí báyìí o. Ẹ má ti pè bàbá. Ọ̀yá. Mo bẹ̀ yín. Ẹ máa rántí, ẹ má bà nǹkan orílẹ̀-èdè Yorùbá jẹ́. Ìgbò má bà nǹkan orílẹ̀-èdè Ìgbò jẹ́. Haúsá má bà jẹ́ o. Ẹ̀yin mẹ́ta tí mo lè bá sọ̀rọ̀ nìyẹn o. Torí ìgbà tá a bá pín, nǹkan tá a bá ti bàjẹ́ la máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rán o. Ẹ bá àwọn ọlọ́pàá, sójà, àmì, ṣé sójà ló ń pè lámì? Àwọn náà ni. Ẹ bá àwọn custom, ẹ bá wọn sọ̀rọ̀ o. Kí wọ́n má lóye pé inú wọn dùn sí. Ìmọ̀ràn mi fún yín nìyẹn. Èyí tó tẹ̀lé. Òun ni ọ̀rọ̀ Yorùbá Nation. Bàbá ẹ kú ohùn látàárọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa nínú ilé. Ohùn bàbá má sunkún mọ́ lẹ ti ń gbọ́ látàtàárọ̀. Ẹ ti gbọ́ àwọn ìkìlọ̀ tí wọ́n ṣe fún ìjọba Nàìjíríà àti gbogbo olùwọ́de pátápátá. Àti lọ́balọ́ba ó tún kò nìbọn ró. Àmọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa yìí, ìbéèrè tẹ́ ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ bàbá, ẹ̀yin náà lè kọ sínú comment section yìí. Kẹ́ ẹ fi ránṣẹ́ báyìí, bẹ́ẹ̀ bá ṣe fi ránṣẹ́, a máa béèrè lọ́wọ́ bàbá, wọn ó sì máa dá yín lóhùn. Bàbá má sunkún mọ́ náà lẹ́wọ̀n lójú ìwòran yín. Bàbá tó láìpẹ́ yìí ní bí àná àbíjẹta làwọn kan tún ń pariwo káàkiri pé wíwá létí olóyè Sunday Igboho ìyẹn ajìjàgbara fún ilẹ̀ Yorùbá wípé ó wá fún ọ̀rọ̀ protest ni, tí a sì sọ fún wọn pé rárá kò rí bẹ́ẹ̀, pé kò wá fún protest. Kí lẹ lè sọ nípa ọ̀rọ̀ Yorùbá gangan dáadáa fún àwọn èèyàn wa nínú ilé? Kí ni ìrètí àwọn ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ Yorùbá Nation àti kìlọ̀ fún wọn ní àkókò ìwọ́de ọ̀la yìí? Ìkìlọ̀ mo ti ń kìlọ̀ náà. Ẹ má wọ aṣọ Yorùbá Nation lọ́la ní gbogbo àkókò ìwọ́de yẹn. Sunday Olódùmarè tí gbogbo ẹ̀ ń pè ní Igboho Òòṣà kò rán ẹnikẹ́ni níṣẹ́. Olúwa sọ bẹ́ẹ̀ fún mi. Ẹ má hélé ẹ má pariwo ẹ̀. Ó ti lókìkí, ẹ má bòkìkí ẹ̀ jẹ́. Torí ìjọba ń wábi tí wọ́n fẹ́ fi ọ̀nà àdìmọ̀kọ́rọ́ yín. Ẹ má jọ tọwọ́ yín wá, ẹ má wọṣọ Yorùbá Nation bó ti wọ́n ó kéré mọ́. Ẹ má pariwo Sunday Igboho, ẹ fi Igboho lẹ̀. Ó wálé o, ìbọ́dẹ̀ ti padà. Ó bá ti yín wálé. Orílẹ̀-èdè bàbá ẹ̀ ló wá. Orílẹ̀-èdè Ṣòkòtò àti yẹ̀rí ẹ̀. Ààrẹ ń lé ọmọ àkí lógòdò kúrò náà di àmùyá ẹ̀ o. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹni tó bá lọ́wọ́ sí pé kàn lé Sunday. Torí àwọn mo rí ìṣípayẹ́ kan níjẹta
sí àná mi ò mọ̀ wọ́n lójú ayé ṣùgbọ́n mo rí bàbá Abíọ́lá MKO mo rí Fúnṣọ́ William wọ́n jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ báyìí wọ́n dárúkọ wọn mo rí bàbá wa Bọ́lá Ìgè mo rí wọn àtàwọn olùmíì tí mi ò mọ rántí orúkọ wọn wọ́n jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ mo rí bàbá Awólọ́wọ̀ bàbá Ìjẹ̀bú mo rí bàbá Ìjẹ̀bú gbogbo àwọn tó ń dé fìlà bí bàbá Ìjẹ̀bú wọ́n fojú jọ bàbá Ìjẹ̀bú ni wọn kì í ṣe bàbá Ìjẹ̀bú o. ìwà àwọn òjọ ti bàbá ìwà àwọn òjọ ìwọ ti bàbá Ìjẹ̀bú o. mo rí wọn tó jókòó ọwọ́ ń bá mi sọ̀rọ̀ pé ọmọ mi kìlọ̀ fáwọn ènìyàn torí òkú àwọn tó ti kú tí wọ́n pa nípa àfọnáfọ́njú tí wọ́n dá ẹ̀mí wọn légbodò olúwa náà máa yọ̀ǹda wọn gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ mọ̀ nípa ikú wọn olúwa sọ pé ikú oró yín ti dé ìjọba tó mọ̀ nípa ẹ̀ olúwa sọ pé ẹ̀sìn yín ti dé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe féfé nínú ìwà ẹ̀tàn iṣẹ́ ni mo wá jẹ́ fún yín nítorí olúwa lóhùn máa ṣe iṣẹ́ ni mo wá jẹ́ gbogbo àwọn tẹ́ pa tán sùn nínú àgbàrá ẹ̀jẹ̀ torí ọ̀rọ̀ Yorùbá wọ́n ti dé Olódùmarè ti dá wọn padà láti wá gbẹ̀san ẹ fẹ́ o olótú bàbá ẹ fẹ́ wọ́n fẹ́ wọ́n kọ̀ òmìnira ti dé sílẹ̀ Yorùbá o Yorùbá ti dẹ ní òmìnira Olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi bàbá má sọ fún wọn ó sì wà látẹ́lẹwọ́ bá yòó mi lè sọ pé ọ̀la tàbí ọ̀túnla àjùlọ nìyẹn Ọlọ́run ò fọjọ́ kú ẹnikẹ́ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n lọ́jọ́ tá a bá máa gba àsíá gbé àsíá wa sókè àsíá tó ń fẹ́lẹ́lẹ́ kò pẹ́ mọ́ o bí àlá ló máa rí tó lómi bá sùn àwọn ají akàndéédé gbọ́ pé Biafra ti wà akàndéédé gbọ́ pé Yorùbá ti gba òmìnira bàbá Bọ́lá Tinubu ẹ padà sílé sà kàn padà sílé bẹ́ẹ̀ ni Olúwa sọ fún mi ẹ wo bàbá Ọbásanjọ́ bàbá kí lórúkọ ẹ̀ Gbẹ́ngà Daniel gbogbo ilẹ̀ onílẹ̀ táwọn yẹn tẹ́ ẹgbà tán ta fáwọn ẹni ẹlẹ́ni wọ́n sọ ẹni tó ní ogún dẹni tí ò lógún ẹ dá ogún wọn padà fún ọ Gbẹ́ngà Daniel ẹ̀rìn sí Olúwa sọ bẹ́ẹ̀ fún mi kẹ́yìn náà lè lógún o kẹ́ lè fogún lẹ̀ fọ́mọ gbogbo ọmọ ẹnìkan kó ọmọ sá fún Ọlọ́run ń bọ̀ lójú Ọlọ́run ò sí ẹnìkan kó ọmọ sá fún èṣù ọ̀dàrà ń bọ̀ ní èṣù ọ̀dàrà òde kò yé wa o ẹ̀kọ́ ọmọ lọ pa wọ́n síbì kan ẹ̀san máa ké o Olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi ìwọ ló mọrú iṣẹ́ tó ṣe dáàdì nǹkan bẹ́ẹ̀ sí ẹ ṣeun ẹnìkan fi béèrè ránṣẹ́ bàbá Gàfárù ó ní kí ni ìgbàgbọ́ Yorùbá gan lórí orò ṣíṣe tí wọ́n ní wọ́n ń ṣe gan. ẹ ṣe sà mi ò kì í ṣe ẹlẹ́sìn olóró ṣùgbọ́n gbà tí mo ti wà ní kékeré lábúlé wa nílùú wa òun wọn ti ń ṣòro òun rorò ti wà nígbà kí ìlú bá lé koko àgbòrò sáde irú ọba Olúwo ó yẹ kóró ti jáde ìyá àwọn yẹn ló ẹ̀kọ́ gbé orò lọlé kúrò láàfin kó sáré jẹnẹjẹnẹ kò sáré kó gbàgbé pátá jù bẹ́ẹ̀ lọ orò ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá ni òun lẹgbọ́ yìí ẹnìkan náà tún wá fi mí ránṣẹ́ ó ní kí ni ìgbàgbọ́ àwa Yorùbá pàápàá Yorùbá nation nínú Sunday Ìgbòho àti bàbá wa Bánjí Akíntóyè ǹjẹ́ kí lẹ rí sí ọ̀rọ̀ gbàgbọ́ láàrin wọn sí àwọn méjèèjì yìí. àwọn méjèèjì
ohun tó Olúwa sọ fún mi ni pé Mósè ilẹ̀ Yorùbá ẹ gbọ́ mi. Mò ń gbọ́ bàbá. Mósè ilẹ̀ Yorùbá òun ni Sunday Igboho ẹ̀rọ náà òun ni bàbá Bánjí Akíntóyè àdúrà ní ká fi ran Sunday Igboho lọ́wọ́ kó dé ilẹ̀ ìlérí àdúrà ní ká fi ran ewúrẹ́ ọ̀nà arọ́ ní ẹ̀ lọ́wọ́ bàbá Bánjí Akíntóyè kan kó wa dé ilẹ̀ ìlérí àwọn lọ́lọ́run rán. mo sọ eégún tó máa ṣe bí ilébe ò sí i. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o láti ẹnu àgbà wòlíì pẹ̀lú ìkìlọ̀ tí wọ́n ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn ọlọ́pàá àti àwọn ológun bẹ́ẹ̀ ni bàbá sì sọ̀rọ̀ nípa Yorùbá Nation ẹ ṣe tẹ́tí sí wa ẹ dákun ẹ máa bá wa subscribe sórí ìràwọ̀ Yorùbá kẹ́ ẹ bá lè máa láǹfààní àti gbọ́ tuntun àti ọ̀tun lórí ìkànnì yìí ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá.